DSP Afọláṣadé Olúwọlé tí wọ́n ń ṣojú fún alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùsọ́lá pẹ̀lú ìyọ̀ǹda gbogbo ràwọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Commissioner Police ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá Ọlárẹ̀wájú Ogun lọ́wọ́ PhD ẹ jẹ́ kí a máa kí DSP Afọláṣadé Olúwọlé káàbọ̀ jẹ́ ká fi orin kí wọ́n fi orin yẹn sí. Bàbá ní kòkò wa ò lè sọ. Bàbá ní kòkò a ò lè sọ. Ó lè ka ẹni tó. Ojú ẹ̀rọ ayélujára Facebook wa ó tún ti lọ tó ó ń ṣe òjòjò láti jọ́ yìí àti ẹ̀dúpẹ́ àti ń rèlò látòru kò ní pẹ́ dé. Ẹ darapọ̀ mọ́ mi bí wọ́n ṣe máa kí igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá wa DSP Afọláṣadé Olúwọlé káàbọ̀ sí orí ètò sàn láàrin ètò wọn pé wọn bá àkókò lá ní lákòókò wa wẹ Ramadan yìí aago 9 ọ̀bọ̀lá máa kú lórí ètò alukoro ẹ kú ojúmọ́ mà. Ẹ káàárọ̀ sà, a kí yín ní orúkọ CP Commissioner of Police Ogun State Command CP Láàrin Ògúnlọ́wọ̀ PhD àti gbogbo management team lápapọ̀ EPRO CSP Ọmọlọ́lá Odùtọ́lá àwọn náà fi kíní wọn ránṣẹ́ sí gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Family FM àti gbogbo àwọn olùgbọ́ wa nílé lóko àti níbi gbogbo tí ń tẹ́tí sí wa. Tó ẹ ṣeun mo mọ̀ yìí pé bí ó ṣe mọ ni ó ṣe mọ ọkọ ìyàwó yóò ṣàlọ́ṣọ ìbá àṣẹ bí àkókò tí kéré lórí ètò láàárọ̀ yìí mo mọ̀ pé àṣeyọrí tí àwọn ọlọ́pàá ṣe kò kéré ẹ bá wa mú díẹ̀ wá mà. Yes sir. A ó try láti manage àkókò wa gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ pé àkókò Ramadan inú oṣù alápọ̀nlé ó ní àwà tí àkókò kí n tó 1 hour tá a máa ń lò bẹ́ẹ̀ni ma ní Ọlọ́run á fún wa ṣe. Àmín. A dẹ̀ fi bẹ́ẹ̀ náà kí gbogbo àwọn Muslim brothers and sisters sọ pé a kú Ramadan Ọlọ́run á gbàdúrà wa Ramadan Kareem. Ramadan Kareem ẹ̀mí arẹ́yìn oṣù Àmín. àdúrà wa á dẹ̀ gbà. Àmín àmín àmín. Lára àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe díẹ̀ nínú ẹ̀ tí a máa fẹ́ mẹ́nubà láàárọ̀ ẹ̀ ni a ti rí arákùnrin kan èyí tí iléeṣẹ́ ọlọ́pàá dá tán rọ́wọ́ tó. Ẹ̀ṣẹ̀ ohun tó ṣẹ̀ ni wípé òun àti ọkùnrin kan náà wọ́n jọ wọ̀yáàjà lórí gbọ́nmisí omi òtó ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn ó ṣàdé wípé ó dìjà ká tó wí ká tó fọ̀ ẹnìkan la orí ìkejì ẹ̀ ó là mọ́ pavement níbi tí wọ́n jọ ń jà ìtàn forí ẹ̀ la pavement kan tó ní kán rọ̀ṣẹ̀ lọ sí hospital kan ṣe kán hospital tán ṣe kọ́kọ́ dé wọ́n kọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n kọ̀ ìkẹta tó ń rí fáwọn sí ojú ọ̀nà ló ti jẹ́ ìpè Ọlọ́run. Arákùnrin yìí jẹ́ ọmọ ọdún 55 years old ẹni tí wọ́n jọ ń jà ó jẹ́ 53 years. Ìyẹn ni láti sọ fún wa wípé àwọn kan tá à ń sọ kò ń ṣọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké kò ń ṣe àárín àwọn ọmọ kéékèèké àbí àárín àwọn ọ̀dọ́ nìkan ló ti ń ṣẹlẹ̀ ẹni tí lé ní 50 years àwọn ọ̀rọ̀ wo lẹ̀ lè jọ handle in a more matured and reasonable way ju wípé kẹwàájọ wọ̀yá àjà náà ìbínú wọn ní kò mọ̀ polówó àwọn òlẹ́sẹ̀ ńlẹ̀ ó ṣẹlẹ̀ ní ìsìn báyìí ojú dá ó ti di wípé ẹ̀sùn ìpànìyàn ó ní ló ń kojú ẹ̀ báyìí nítorí dẹ̀ jẹ́ wípé nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá bá ti parí iṣẹ́ ìwádìí arákùnrin á lọ fojú ba ilé ẹjọ́ kó lọ ṣàlàyé nítorí kí irú ẹ̀ tó ṣẹlẹ̀ sí mọ́ lọ́wọ́. Ìkan tó tún fara pẹ́ lójoojú Abíọ́dún ìyẹn náà arábìnrin kan ní pẹ̀lú ọkùnrin kan obìnrin yẹn ní ọkùnrin yìí mú fóònù òun ọkùnrin yìí jẹ́ ní tó bàbá àgbàlagbà tí ẹ lélẹ̀ ó ti lé ní 80 years old arábìnrin yìí bá ní fóònù òun wà lọ́wọ́ bàbá ní kò sí fóònù òun lọ́wọ́ kò sí fóònù ẹ̀ lọ́wọ́ òun bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jọ ágì láàrin ara wọn ká tó wí ká tó máa mọ bí tárábìnrin ti rí ọ̀bẹ àfi ṣọ̀ nínú bàbá. níbo lẹ pè yẹn mà. ní òjòdó Abíọ́dún bí kára market yẹn gangan ló ti ṣẹlẹ̀ òjòdó ló kọ́ bá jurisdiction bẹ̀yẹn bí arákùnrin bàbá tá à ń sọ bó ṣe jẹ́ lọ́ọ̀ ní pé nìyẹn lórí wípé o mú fóònù o mú fóònù àwọn ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ la fi tún rán àwọn èèyàn wa létí pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ jẹ́ ká máa yàgò fún tó bá ti di wípé ó máa fa wàhálà lọ tó ti di wípé à ń fara yẹn láṣọ à ń fọ́ra yẹn létí nǹkan tó máa ń gbẹ̀yìn ẹ̀ èèyàn ò lè sọ ìgbà tó bá wá ṣẹlẹ̀ báyìí ojú wa ká Ọlọ́run ní jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ sẹ́nì kankan wa àwa náà ká gbìyànjú láti rí wípé à ń yẹra fún nǹkan kan tá bá rí wípé ó lè lead sí irú àwọn wàhálà báyìí
ní òkè tòkù arọ́wọ́tá arábìnrin kan ọmọ 28 years old. Arábìnrin yìí tóun ṣe ń tẹ̀ ní wípé kó máa ṣa àwọn ọmọbìnrin àwọn ọ̀dọ́mọbìnrin 16 years 17 years nǹkan kó máa ṣa wọ́n. Ó wá mú ọmọ arábìnrin kan arábìnrin ṣáà ló lọ fẹjọ́ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá ní òkè tòkù pé kán gbà òun o. Ẹni yìí àwọn jọmọ aládùúgbò ṣàdédé ló ṣàdí wípé ó mú ọmọ òun kúrò lákàtà òun ọmọ 17 years old bó ṣe mú kúrò ní àkàtà. Ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ṣáà máa bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí a rí wípé kì í ṣọmọbìnrin yẹn nìkan ni arábìnrin yìí mú. Àwọn bíi mẹ́ta ló ṣàjọ ní the same age range 17 16 ọmọbìnrin. Ó ló ti fi wọn ránṣẹ́ sí Ondo State. Láti Ondo wọ́n á kó wọn sí mọ́tò míì tó ń gbé wọn lọ sí Sokoto. Láti Sokoto náà máa ti fi wọn ránṣẹ́ sí agent wọn tó máa gbà wọ́n wà ní Sokoto yẹn ló máa wá kó gbogbo wọn papọ̀ ká máa rù wọ́n lọ Libya. So arábìnrin ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá níbi tí a ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Àwọn tó bá tún kù tó tún ti fi ránṣẹ́ sọ̀hún kó jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá kó jẹ́ ká gbọ́ ká lè kó gbogbo ẹ̀pọ̀ láti lè fojú ẹ̀ bá ilé ẹjọ́. Ní Ọ̀dẹ́dá arákùnrin kan tó jẹ́ bíi 25 years old lòun mú ọmọbìnrin ọmọ kékeré ọmọ 3 years ọmọ ọdún mẹ́ta ló mú tó bá jọ ní àjọṣepọ̀. ọmọ ọdún mẹ́ta ọmọbìnrin ọmọ ọdún mẹ́ta kẹ́lẹ́ níbi tí ìwà ìkà tó dé dúró. Ọmọ kékeré ṣe lọmọ yẹn kàn déédéé ké jáde láti inú yàrá ọkùnrin tá à ń sọ yìí. Nìyẹn ń bi léèrè kí ló ṣẹlẹ̀ ká tó wí ká tó fọ ẹ̀jẹ̀ nìyẹn rí ní gbogbo ara ẹ̀. Bí ẹ ṣe máa riwo sẹ́nu nìyẹn tó fi di wípé wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Àwọn àti rọ́wọ́ tó arákùnrin òun náà ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ń ṣàlàyé fún wa ohun tó rí kírú ìyẹn tó ṣẹlẹ̀ láti ọwọ́ ẹ̀. Ní agbègbè Ìdányin àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó wà níbẹ̀ náà wà ní patrol lọ́wọ́ fẹ̀rẹ̀ ní nǹkan bí aago 7 àárọ̀ ìdájí ni wọ́n ṣàdédé rí ọ̀kadà TVS kan tí níbi tí wọ́n fi pamọ́ sí. Wọ́n ṣàpàlẹ̀ ọ̀kadà ẹ̀ mọ́ wọ́n try láti rí báyà àwọn ọmọ ara ẹni tó tiẹ̀ páàkì ẹ̀ síbẹ̀ ṣùgbọ́n wọn ò rẹ́ ẹnìyẹn nítorí jẹ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé báyà ẹnìyẹn kófìrí wọn ló tètè páàkì ẹ̀ síbẹ̀ tó sá lọ ni àbí ó tọ́jú ọ̀kadà yẹn síbẹ̀ láti padà wá láti wá gbé ọ̀kadà yẹn ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní Ìdányin. Ẹni tí àwọn tó bá ń gbé lágbègbè rẹ̀ tó bá ń wá ọ̀kadà TVS kan lè lọ sí iléeṣẹ́ ọlọ́pàá láti lọ wò bẹ́yà títí wọn ni. Èyí tó tún fara pẹ́ irú àṣeyọrí bẹ́yẹn náà ló tún ṣẹlẹ̀ ní Ṣàkúrà bẹ́ẹ̀ ni. níbo nìyẹn ma. ní under Ìjẹ̀bú-Òde area command ìyẹn náà wà. ní àwọn tó ní nǹkan bíi aago 6 ìdájí náà tún nìyẹn ni wọ́n dédé rí àwọn ọkùnrin méjì kan tí wọ́n ru generator àti street light kan rù sórí wọ́n ṣe dá wọn dúró nìyẹn. Ibo lẹ́yìn tí ń bọ̀ ní ìdá ibo lẹ́ ń lọ nígbà tí wọ́n máa tú lọ tú bọ̀ àwọn vigilante tẹ̀ náà rí àwọn ilé tí mò ń sọ wọ́n àti wọ́n máa tú lọ tú bọ̀ náà rí wípé wọ́n jí generator jì ní community kan. So wọ́n ń gbé lọ síbi tí wọ́n á ti lọ rí ìta lọ́wọ́ fi tó wọn. Ọpẹ́lọpẹ́ vigilante yìí òun ló ṣàfura sí ìrìn wọn tó dá wọn dúró tó fi rí wípé ẹrù tán jí gbé òun ni wọ́n ń gbé lọ bó ṣe fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ nìyẹn. So àwọn náà fojú ba ilé ẹjọ́ ní kòpẹ́kòpẹ́. Ìmí náà tó tún fara pẹ́ ìyẹn náà ṣẹlẹ̀ ní Ìgòdè the same area command náà ni wọ́n. Ìgòdè. Arákùnrin yìí náà àpò náà dédé bá lórí àpò rice náà dédé bá lórí ẹ̀ tó náà ń rù lọ ní nǹkan bí aago 4 fẹ̀rẹ̀ tó ń rù lọ bí àwọn ọlọ́pàá tó wà ní patrol ládùúgbò yẹn bó ṣe dá dúró nìyẹn. Arákùnrin wa kí ni o rù sórí bó ló ń lọ. nígbà tó máa tú àpò àwọn sewing machine oríṣi méjì wọ́n bá nínú àpò àtàwọn aṣọ lace ankara nǹkan àwọn aṣọ customer tí wọ́n kó fún ẹni lẹ́yìn kó bá wọn rán gbogbo ẹ̀ ló ti palẹ̀ mọ́ ó lọ fọ́ ṣọ́ọ̀pù ní ṣọ́ọ̀pù ẹni ránṣọ ló lọ fọ́ àwọn èrò tó ṣàjì kó níbẹ̀ òun ló dì sínú àpò yẹn tó ń rù lọ ó tó di wípé ọwọ́ bà á ní nǹkan bí aago 4 kẹ́ imagine nífẹ̀ẹ́ rẹ̀ nǹkan bí aago 4 òun náà ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ilé ìlàfẹ́ wá ń pàkíyèsí àwọn èèyàn wa pé tá a bá ti kófìrí
pàápàá jùlọ láwọn ọwọ́ fẹ̀rẹ̀ yẹn nǹkan àwọn màmá wa mí gbà tó jẹ́ pé fẹ̀rẹ̀ yẹn náà máa ń lọ sọ́jà bẹ́ẹ̀ni àwọn bàbá wa mí náà ẹlòmíà lọ mọ́ṣáláṣí nǹkan kan tá a bá kó fìrí ẹni movement kan tá a bá rí wípé ó mú fura dání ẹ má jẹ́ ká tẹ̀tì láti pariwo tá a bá tiẹ̀ lè confront ẹni yẹn dání kan confront ẹ bẹ́ẹ̀ bí tá a bá ti pariwo àbí tá a bá ti ká wá ẹnìkan mí kúra a bá pé bíi méjì mẹ́ta ó máa ṣòro kẹ́nìkan ṣoṣo tó overpower èèyàn méjì mẹ́ta wọ́n lè challenge ẹrù tó gbé sórí ibo ló ti rí ẹrù kíni tó bá jẹ́ ẹrù ẹ̀ ní kó máa lọ tí kì bá ṣe ẹrù ẹ̀ kán máa mú bọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá gbogbo wa ní ká gba iṣẹ́ security iṣẹ́ ààbò ká gba níbi tí gbogbo ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ dúró nísìnyí ó ti di ọ̀rọ̀ gbogbo wa má jẹ́ ká fi anything dá àgúnlá irú ọkùnrin tí mò ń sọ tó lọ palẹ̀ ṣọ́ọ̀pù oníṣọ́ọ̀pù mọ́ ṣé mọ̀ pé tí kì bá ṣe pé wọ́n dá dúró tán béèrè pé kí ní àwọn nǹkan tó wà nínú àpò orí ẹ̀ ó máa dá arábìnrin tó ní ṣọ́ọ̀pù ó máa dá ní gbèsè gbogbo aṣọ aláṣọ aṣọ àwọn kọ́sítọ́mà owó iyebíye gbogbo ẹ̀ ló palẹ̀ ẹ̀mọ́ tó ń rù lọ ọpẹ́lọpẹ́ pé wọ́n dá dúró tí wọ́n béèrè pé kí ni nǹkan tó wà nínú àpò tó ń gbé lọ ni ò fi rí àṣeyọrí ṣe nínú iṣẹ́ láabi tí ó fẹ́ ṣe yẹn so jẹ́ kí gbogbo wa ká wà ní àkíyèsí láti lè ran ara wa lọ́wọ́ àti láti lè ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ a tún wá fẹ́ fi ìkìlọ̀ síta lẹ́ẹ̀kan sí i a ti máa ń sọ eléyìí náà ó ti tó bí ẹ̀ẹ̀mejì mẹ́ta kan bá jẹ́ ká tún rán ra wa létí torí nígbà tó bá ṣẹlẹ̀ tán most of the time ẹ̀bẹ̀ ni ó máa fẹ́ fi ń gbẹ̀yìn ní ìtọ́jú ẹ̀jẹ̀ wípé kò lè bá mọ́ lákòókò tá a wà yìí kí ni nǹkan náà ó ní àwọn tó máa ń tóyàn láàyò láti máa bá ọlọ́pàá jà lẹ́nu iṣẹ́ kọ́lọ́pàá dá yín dúró bóyá ẹ ń lọ lórí ọ̀kadà ni o àbí nínú mọ́tò ni o àbí nìkan ìkọ́ṣẹlẹ̀ dájú wọn láìpẹ́ yìí tó dẹ̀ jẹ́ wípé ó ṣeéṣe káwọn ènìyàn kan ti kó wọn lọ sí ilé ẹjọ́ báyìí gbogbo ẹ̀bẹ̀ tán bẹ́ẹ̀ kó má dàbí ẹni wípé àwọn ti ẹ̀bẹ̀ wọn bẹ̀ wọn gbọ́ la fi ń fi ìkìlọ̀ la tún fi ń fi síta gbogbo gbàdẹ̀ là ń sọ ẹnikẹ́ni tẹ́ bá ti rí kò ń ṣe ọlọ́pàá nìkan tó jẹ́ wípé òṣìṣẹ́ ìjọba àbí tó jẹ́ òṣìṣẹ́ ẹlẹ́ṣọ́ ààbò ẹ má jẹ́ ká máa wọ̀yá àjà pẹ̀lú wọn ó jẹ́ ohun tí ó léwu tó bá dẹ̀ ti wá di wípé ẹ lọ ṣe irú ìwà báyìí kò sí méní kò sí méjì kò sí irú ẹ̀bẹ̀ tẹ́ ẹ lè bẹ̀ ẹ fojú ba ilé ẹjọ́ ní CP wa ojoojúmọ́ náà dẹ̀ ń pariwo ẹ̀ láti jẹ́ kí àwọn aráàlú kan lè mọ̀ tọ́lọ́pàá kọ̀ọ̀kan bá ṣe àṣemáṣe pẹ̀lú yín ọ̀nà tẹ́ ẹ lè gbé gbà láti lè fẹjọ́ wọn sùn kí àwọn tó jẹ́ ọ̀gá ẹ̀ kan lè rọ́wọ́ tó láti lè fìyà tó bá tọ́ sí láti fi jẹ́ ó wà kì í ṣe pé kẹ́ ẹ wá wọ̀ ìyá àjà pẹ̀lú wọn ní uniform kẹ́ ẹ máa bá wọn jà gbogbo àwọn wà báyìí ni ó kù díẹ̀ káàtó eléyìí jẹ́ níwọ̀nba tá a mú wa láti gbọ́ àwọn aráalé ní òwúrọ̀ yìí. ó kù níwọ̀nba ẹni tó bá sọ pé owó tẹrù. a jẹ́ ìwọ̀nba tó fẹ́ fi tanná báyìí náà ló mú bẹ́ẹ̀. òun ló mú. alukoro mo fẹ́ béèrè kankan o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí i pé fẹ́ẹ́ jẹ́ gbogbo ìgbà ní CP ń jáde ní agbègbè bíi Ṣàgámù wọ́n sì máa ń gbé kinní pẹlẹbẹ kan báyìí dání tó mo rò pé gbogbo ìgbà CP ṣá máa ń wo kinní pẹlẹbẹ wọn ní irinṣẹ́ ni láti mọ iṣẹ́ yẹn ń dí ọ́fíìsì lọ́wọ́ mò ń bọ̀ láti ṣìún náà ní jọ́wọ́ mọ́tò kan tó ń bọ̀ sọ pé pẹ̀lẹ́ CP dé ara ní ọ́n níbi abúlé mẹ́kọ́bí kan mọ́ ni iṣẹ́ ìyẹn ò máa díṣẹ́ ọ́fíìsì lọ́wọ́. bóyá lẹ mọ̀ wípé tójú tì yẹ tẹ́yìn àgbàlagbà ní ìlàpá yorùbá fi ń ṣe kíni. gbogbo ẹyẹ ní pàápàá báyìí. bẹ́ẹ̀ gẹ́gẹ́ òní ti commissioner of police ní lákòókò yìí ibi gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Ogun State pátápátá lójú wọn ká bó jẹ́ láti inú ọ́fíìsì wọn ti fẹ́ máa rí wọn rí. pẹ̀lú kíní pẹlẹbẹ wọn náà. tó bá jẹ́ lọ́wọ́ fẹ́ jáde síta láti máa rí náà ni so gbogbo àwọn tó bá jẹ́ pé ìwà ọ̀daràn òun làwọn yàn láàyò kán mọ̀ pé àkókò táwa yìí kò sí àyè fún wọn ní ìpínlẹ̀ Ogun State ọ̀gá àgbà ọlọ́pàá tá a ní Ogun State nísìn àwọn ti ṣe olórí TIU rí Technical Intelligence Unit tí wọ́n ń lo ìmọ̀ ẹ̀rọ láti mọ ọ̀daràn. exactly so gbogbo àwọn àpàdé àlùdé àti fi ìmọ̀ ẹ̀rọ fi ṣe ìwádìí gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ọ̀gá. wọn ò sì lè yáyàn ní kíní pẹlẹbẹ tó ń gbé tó dàbí kọ̀ǹpútà wọn. ẹ bá fẹ́ kán yá ni ẹ wá bá wọn lọ́fíìsì kí ló dé tọ̀ níyà yìí ẹ̀yẹn ṣáà ti wá ẹ bá ti wá. ẹ mú mi dọ́dọ̀ wọn. ọ̀bẹ mi nǹkan tó ń dúnú bèbí. àbí gbogbo ìgbà ni máa ń rí kíní yẹn lọ́wọ́ wọn. pé wọ́n jáde ìyẹn ò di iṣẹ́ ọ́fíìsì lọ́wọ́ o iṣẹ́ ń lọ at any moment kò sígbàkigbà iṣẹ́ kankan fi dúró nítorí pé bóyá CP ò sí ní ọ́fíìsì àbí nǹkan lára iṣẹ́ ọlọ́pàá náà dẹ̀ ni pé ká máa jáde ká máa lọ káàkiri láti wọ kí náà nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè kan sí àwọn agbègbè mi kò ń ṣe pé kéèyàn kọ́ wà lórí ìjókòó lójú kan nínú ọ́fíìsì so ara iṣẹ́ ọlọ́pàá
òun náà ni jíjáde tí wọ́n ń jáde yẹn láti lè jẹ́ kí àlàáfíà kó túbọ̀ wà fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn. ìyẹn ni pé wọ́n tó bá fẹ́ bọ̀wọ̀ fún òfin wọ́n ti pé Ògùn lọ́wọ́ ní CP wa ní ìpínlẹ̀ Ògùn. tó ajá tí Ògùn bá ti pa bẹ́ẹ̀ni àti jí ẹ̀ tó o kò sọ́wọ́ lọ. wá sì ti bẹ́ sí méjì ó ti tán náà nù. tó ọ̀gá ọlárẹ̀wájú Ògùn lọ́wọ́ PhD kì í ṣe honorary o. wọ́n ka àwọn èdè bẹ́ẹ̀ ni. tó mo lọ sí ṣọ́ọ̀ṣì kan ọmọ bóyá ló ju ọmọ 8 years lọ normally let's not call doctor mi ìfẹ́ dárúkọ kí ni wọ́n ṣe bí ìkórè ni doctor honorary àbí kí ni mo ṣàwọn ìpè kò sí bó ṣe lè ya ọmọ ọdún mẹ́jọ tí ó fi gba doctorate degree. yàrá tẹ̀mí mímọ́ mo ní honorary ní. tẹ̀mí mímọ́ ló máa jẹ́ spiritual. ẹ jẹ́ lókè lọ. olórin mi nǹkan tí ò mọ what is your name tí ó ní I wanted to Lagos yesterday. doctor náà ni doctor of music. dókítà kí ni o tiẹ̀ wá jẹ́ ká mọ dókítà gidi ọlọ́wọ́ gbà wá ń bẹ ẹ jẹ́ àkójá sẹ́ka polówó ọjà lókè. máa fi ohun tí yóò dákọ̀ yọ̀kọ̀. kúrúkú tó di pé aṣojú. mo ní ká aṣojú pólẹ̀ nítorí ìjọba àkókò ti lọ. àsìkò ti lọ. ẹ máa káàárọ̀ sá o. ẹ kú ojúmọ́ sà. kí ọmọdé kí ẹ̀yin bàbá wa ilé àtẹ̀lẹ́ kò ní bàjẹ́ o. àmì ọ. orúkọ ti fi aṣọ alásòkà rẹ ta. ẹ káàárọ̀ sà. ṣé ìbéèrè kan náà wà ìyá wa tó wà ń bẹ̀. ọmọbìnrin kan àti ọkọ ẹ̀ wọ́n rẹ̀ ń tilé rẹ̀ mi láti bí oṣù márùn-ún ní ọdẹ tilé pa. fóònù mi wọ́n ti ṣáálí báàgì ìdèbí pé kí n bá pè kò lọ. kí ni mo lè ṣe alukoro. ọgbà yín blọọkì nù. wọ́n lọ ti lépa. bẹ́ẹ̀ni wọ́n dé ti gbá wọn ní blocking. tẹ́nàtì wọn ni wọ́n ti blọọkì àwọn olórí ẹ lọ ilé ẹjọ́ ẹ jẹ́ kí ilé ẹjọ́ wá lẹ̀wé fún wọn ìyẹn ò le rárá ẹ lọ sí court wọ́n á wá lẹ notice sí ẹnu ilẹ̀kùn wọn ó ní ọjọ́ tó máa fi síbẹ̀ fún wọn so lílọ tán rán lórúkọ pa wọn lọ yẹn wọn lọ tóyẹ ọjọ́ yẹn bá dẹ̀ sí pé tán wàá kẹ́rù wọn ilé ẹjọ́ mọ̀dínẹ́sì láti ẹ̀yẹn má fọwọ́ ara yín jálẹ̀kùn wọn má jẹ́ kán kó bá yín irú wọn ń gbà mí lè jẹ́ pé wọ́n fẹ́ fi dá wàhálà sílẹ̀ ní ẹ̀ gbà tán bá rí pé ẹ jálẹ̀kùn náà máa dé tán máa láwọn ní 100 million sínú ilé so ẹ má jà fúnra yín ṣe ni kẹ́ lọ sí court mọ bọ́n ṣe máa ṣe. tó bàbá pẹja ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o tẹ́ ẹ bá sì mọ ẹni tí ẹ mọ̀ wọ́n ẹ lè ní kó bá yín béèrè ṣé ò sí nǹkan kan tàbí kẹ́yìn náà fi nọ́mbà mi pè wọ́n ṣùgbọ́n tí gbogbo ẹ̀ bá wá dàbẹ̀ ní pé kíní ọ̀rọ̀ ni alukoro ni wọ́n ti sọ pé kẹ́ ẹ lọ sí ilé ẹjọ́ kò sẹ́ni tó ga ju òfin lọ. hello. hello ẹ káàárọ̀ kó tó ọlọ́mọ fún iṣẹ́ o. àmín. adékìyẹ alukówa yàrá alẹ fọláṣadé ẹgbẹ́ lẹ́yìn fún wa o. àwọn ilé bàbí gbà pé ẹ bàbí gbà pé ìrágbó ọlọ́run ọba. orúkọ tèmi rẹ kàkálà tàṣí o. lórí àwọn ọlọ́pàá bùdó ń gbé ìgbẹ́ kẹ́kẹ́ bá bí bíṣẹ́ lórí ẹ̀ o. aláwọ̀ bùdó láwọn ọmọ ńlá ọlọ́kadà yẹ o. tó o dẹ̀ dùgbẹ́ lóògùn máa fi kiri ọlọ́kadà tó 200 lọ́gbà lọ́wọ́ ọlọ́kadà ẹgbẹ́ onígbà jíjẹ mọ́lá ẹ ibùgbọ́ àwọn ìmọ̀ bá gidi gbọ́dọ̀ àwọn ibi ìgbà dé àwọn ṣe títí ìyẹn lọ́wọ́ nìyí àgbélé àwọn láàrin tó gbà lọ́wọ́ ẹlẹ́gbà ìjọba tó kọ̀ wọn àgbélé wọn láti máa gbélé tó yí tó wọn dé. ìyá àwọn ìyàwó ìgbẹ́jọ́ kan náà wọ́n tó àjọṣe ẹ̀mẹ́ta báyìí ojú ọ̀pọ̀ òjàgìrì dáadáa tó ṣùgbọ́n nǹkan tí wọ́n ti sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń dúró lójú títì tó máa ń ní pé àwọn ń já tíkẹ́ẹ̀tì fọlọ́kadà bí nǹkan kan pàápàá jùlọ tó bá ti jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ọlọ́kadà tó jẹ́ elédè míì bíi haúsá bí nǹkan míì pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń láǹfààní àti fẹ́ lù wọ́n pẹ̀lú gìtà kó máa lé wọn káàkiri ojú títì wọ́n ní àwọn wàyí pé kápẹ́ wọn ṣàkíyèsí. a máa gbìyànjú láti pè wọ́n ṣàkíyèsí bọ̀pá wọn ní òun ṣe ọlọ́pàá bọ̀ ìtàn lẹ́yìn ṣe yẹn náà ó kù díẹ̀ kàtó nítorí ó lè ṣàkóbá fún àwọn awakọ̀ míì àbáwọn ẹlòmíràn tó ń wọ̀ kadà àbá even ẹni tó ń fẹsẹ̀ rìn kọjá gan ó lè ṣàkóbá nítorí pé ẹni tí wọ́n ń yọgi sí tán fẹ́ nà òun náà tí wọ́n ń dá dúró tó náà fẹ́ dúró láti já tíkẹ́ẹ̀tì àwọn méjèèjì náà lọ́jọ́ ṣayé lọ́jọ́ hùwà tó kù díẹ̀ kàtó ṣùgbọ́n kọ́ má bàa fi tí wọ́n máa kó bá àwọn ẹlòmíì a máa gbìyànjú láti rí àwọn ọ̀gá wọn láti bá sọ̀rọ̀ báyà ìdánilẹ́kọ̀ọ́ náà máa túbọ̀ fún wọn láti lè ní àwọn professional conduct tí wọ́n nílò fún iṣẹ́ wọn tó ń ṣe. ẹ ṣeun ẹ jẹ́ ká tún wo ẹlòmíín ní orí ìlà 090 sà. ẹ máa pé ètò náà ṣá o. ọlọ́run ni. ọmọ láti ráńdà ni o mo kí àwọn màmá wa lágbó ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́gùlẹ̀ mi wọ́n ní ìfọ̀n fàyín pẹ̀lú ogun ọlọ́run ọba o. ìtí ó tẹ̀ ṣe mí ní kàyéfì tẹ́mi fẹ́ sọ̀rọ̀ lórí mẹ́ ni pé pẹ̀lú bá ṣe wà ní pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ààwẹ̀ àwọn sì rí pé lọ́tún lọ́sì tí mo yẹ pé ààwẹ̀ ti mú mi n kò lè lọ ṣiṣẹ́ ọ̀jẹ́ tó ní pé òun lè tó jẹ́ kó tó bá tó rí ọkọ̀ ọ̀wọ̀ gbé káyọ̀ kó tó bá wù ìwà láàbí ní ààwẹ̀ yìí lọ ẹ kú ètò ẹ ò ní ṣiṣẹ́ ẹ ò ní lùpàpá ayé pẹ̀lú ogun ọlọ́wọ́n ọba. àmín o àmín. àti Ṣadé ṣé àwọn ọlọ́pàá kì í gbàwẹ̀ ni.
kí ló dé ọlọ́pàá ń gbàwẹ̀. báwo ni wọ́n tún ṣe máa ń ní agbára láti tún lọ mú ọ̀daràn nǹkan bí aago 6 àbọ̀rọ̀lẹ́ àná mo rí àwọn ọlọ́pàá kan tí wọ́n sọ pé mú mo rí pé ìkan bóyá tájù bí nǹkan wọn kọ sí àmúlẹ̀ mùsùlùmí lè ṣe ẹni yóò gba àwẹ̀ báyìí ọgbọ́n wo ni wọ́n ń dá. kò ṣe nǹkan kan ó mọ̀ pé a ti kọ́ mọ́ training ruggedness wà lára training. ruggedness bẹ́ẹ̀ ni kò ń ṣe pé gbogbo ìgbà náà lèèyàn gbọ́dọ̀ máa jẹ even apart from training gan gbogbo ọmọlúàbí gbọ́dọ̀ mọ̀ pé kò ń ṣe gbogbo ìgbà náà lèèyàn gbọ́dọ̀ máa jẹ so. má ṣàná leave alone by bread. so ìrọ́jú yẹn gbọ́dọ̀ ti wà ní ara nǹkan téèyàn máa ti fi kọ́ra ṣe bẹ́yìn náà lè wà lẹ́nu iṣẹ́ yín kéèyàn kan wá nítorí pé òun gbàwẹ̀ kó wá sùn sílé àwẹ̀ ń gbìyànjú láàárọ̀ kó má jáde lọ ṣiṣẹ́ ọ̀lẹ ti wà lára rú ẹni bẹ́ẹ̀. àwọn náà rọ́gẹ́dì àwọn sọ̀sọ́ náà máa rọ́gẹ́dì ni pé ruggedness ti gbọ́dọ̀ wà nínú tó tẹ̀ máa fi kọ́ra fúnra ẹ̀. ẹni tó rọ́gẹ́dì tì ló sọ ọmọ dájà náà kú o. àwọn nọ́mbà ṣe máa ń fún wa ọlọ́run má jàre láburú mà CRU nọ́mbà bí complete response unit àti control room number. ó yá mà kálí ẹ bá wa pé. ti control room. control room number yes lelewe ìran ya 091 64 85 92 99 ṣé ká tún pè àbó ti dá. 091 64 85 92 99 control room nìyẹn ní ìléwé ìran CRU nǹkan bá 081 39 84 47 40 081 39 84 47 40. PRO office. ní ọ́fíìsì alukoro ní eléwé ìran bóyá fẹ́ fi kankan tó wọn létí nọ́mbà ti bẹ̀rẹ̀. 081 67 03 74 45. ọ́fíìsì alukoro nọ́mbà ibẹ̀ lẹ́ẹ̀kan sí rèé o 081 67 03 74 45. tó àwọn ìjọba ìlànà ètò ìsọ̀rọ̀ fún ti òní ti ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kejì ọdún 2025 ọpẹ́ pàtàkì lọ́wọ́ igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn DSP Afọláṣadé Olúwọlé Akin ẹ̀kọ́ iṣẹ́ takuntakun ẹ̀sìnkú ìmẹ́nuró ẹ bá wa kí alukoro àgbà CSP Ọmọlọ́lá Odùtọ́lá kí ẹ sì bá wa kí kọmíṣánná pólísì wa ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD ẹ bá wa kí wọn àti gbogbo àwọn DPOs wa gbogbo àkókò ní òsì bá a bá kí gbogbo wọn kò léèwọ̀ ẹ ṣeun ká tún máa retí lọ́jọ́ mẹ́jọ àbí lágbára Ọlọ́run ẹ ṣe púpọ̀ kí wọ́n kí ọ̀gá fún ikọ̀ Zona Dragon Squad ọ̀gá Akeem Adéyẹmí commander Akeem Adéyẹmí ní trade fair lọ́hùn àbí àti ọ̀gá bàbá ní zone 2 lẹ́kọ̀ọ́ yóò dà kò ní bàjẹ́ ẹ ṣe ẹ̀kọ́ àdúró ti wá gbogbo àwọn ikọ̀ Zona Dragon Squad lẹ́yìn Ramadan la máa rí bí ṣe la máa rí bí kí wọ́n dáadáa thanks so much we humbly appreciate all that you do ẹ ṣe púpọ̀ jésù tó fún mi òun ni Adéyẹmí jésù tó fún mi Adéyẹmí tó wà ń bẹ olórúkọ ọ̀gá Akeem Adéyẹmí ó dàbí pé ní gbogbo àwọn Adéyẹmí náà ní nọ́ọ̀sì tó ẹ̀rọ ń fún gbogbo ìgbà náà ọba tún bímọ Màsọ́lá Adéyẹmí lẹ́ǹtì ló kọ́ ń gbélé ni ó ti bẹ̀rẹ̀ lẹ́ǹtì lónìí ó ti bẹ̀rẹ̀ Reverend Shina Egunjobi bàbá náà máa gbààwẹ̀ bóyá náà bàbá òun wá bí jẹ́ tó máa ti gbààwẹ̀. bóyá kí àmìtì wà lónìí. ọjọ́ náà lọ́dà àgbà tí gbé ní orí ìwòwò mú ire o. jẹ́ àríyànjú orúkọ tèmi ire o.